òpó gidigbo ńlá tó wó lu gbogbo àwọn èèyàn mọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bá lọ. Kódà àwọn kan sì wà lábẹ́ rìn yìí tó jẹ́ wípé wọn ò tí ì rí. Àní k'Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ó fi yé wa wípé ní ọjọ́ Wednesday àná òde òní, ìyẹn on the 28th Wednesday 28th of May, ó ní ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ eléyìí tí òpó pátákó ńlá tí wọ́n fi ń polówó ọjà tó wó lu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí. Ọ̀pọ̀lọpọ̀ márúwá ló sùn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́, ọ̀pọ̀lọpọ̀ òkú ló sùn. Kódà ó ní ọmọ kékeré kan eléyìí tó jábọ́ sínú gọ́tà tí wọ́n ń wá tí wọn ò tí ì rí. Àfi k'Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa. Níbo ni ìṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀? Ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan jẹ́ ìjà yín sí. Àní k'Ọlọ́run máa ṣọ́ wa ni o. Ọlọ́run má jẹ́ arógùn ìròyìn ìbànújẹ́. Àmọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí ó gba omijé lójú ẹni. Kódà béèyàn bá jẹ orí ahùn tó bá dé ìlú Abá yún ní àná sí àárọ̀ yìí, eléyìí tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, onítọ̀hún ó sunkún o. Ẹ wo ẹ̀yin abiyamọ, ẹ mà ní fojú sunkún ọmọ kẹ. Ìlú Abá ìyẹn ní Giaevent Center ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀. Pátákó tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí òun làwọn bíbọ̀dù ńlá eléyìí tí wọ́n máa fi ń polówó ọjà. Òjò ńlá kan ló bẹ́ẹ̀lẹ̀ lánàá o, eléyìí tó sì mú atẹ́gùn fẹ́rẹ́fẹ́ díẹ̀ dání. Òun ní òpó bìrìkìtì yìí ló bá wó tìdítìdí, ló ṣubú lu ọ̀pọ̀lọpọ̀ èrò. Kódà àwọn márúwá tó wà lábẹ́ eléyìí tí kìíní wó lù wọn ò níye o. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní àwọn ènìyàn ni wọ́n ti ń kìlọ̀ fún àwọn èèyàn eléyìí tí wọ́n máa ń wà ní abẹ́ bíbọ̀dù wípé kí wọ́n ṣọ́ra sí, pàápàá jùlọ tí òjò bá ń rọ̀. Àmọ́ ní báyìí o, kò sẹ́ni tó mórí bọ́ níbi ìṣẹ̀lẹ̀ láabi yìí. Ìlú Abá ní Giaevent Center ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀. Pátákó gidigbo yẹn bíbọ̀dù ńlá tí wọ́n fi ń polówó ọjà olówó lu àwọn ènìyàn mọ́lẹ̀ o, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò. Ọmọdé tàgbà ni wọ́n ru òkú wọn jáde lábẹ́ pátákó gidigbo eléyìí tó wó lulẹ̀ yìí. k'Ọlọ́run mọ́ fìṣọ́ ẹ̀ṣọ́ wa ni o. Ó ṣojú mi kòró, òun ló sọ wípé ṣé ẹ rí kinní yìí kí àwọn ìjọba ìbílẹ̀ Abá kó ṣe kinní o, kó bá wọn dá sí i, nítorí pé kinní irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí kò gbọdọ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Níṣe ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí yóò máa ṣòfò. Ẹ wo báwo ló ṣe ṣẹlẹ̀ gan, kí ni tó ṣẹlẹ̀? Ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ó ṣojú mi kòró eléyìí tó wà ńbẹ̀. Saro Family Studio ni a ti mú ìròyìn náà wá fún yín. See, this is an accident. This iron something that was mounted at right choice. Just now the rain is falling. The thing fell on over how many keke? People are dead. People don't fight for a year finish. This is Aba, close to GIA. Close to GIA. This is the railway station. Look at one. This is a terrible accident that happened in Aba, Abia State at Giaevent Center. And lots of people has lost their life. Currently, we are even looking for a little boy that fell inside a gutter. So this is a very terrible and a tragic one. And this is like a signpost that fell down, all these safety iron signpost that fell down. And it has taken people's life and they have sent some people to the hospital. This is just a sad one in Aba. Look at how big this is. The stone was not properly buried. So, and that ground became soft, and then the thing came. Hey. And there's this woman that says something there. I do buy something from.